ìtàn ìgbésí ayé Olakuleyin Owolabi. Àbí bàbá Olakuleyin Owolabi ní ọjọ́ 5 oṣù keje 1935. Ọba Olakuleyin dé ipò Olubadan láti ipò balógun ni. Lẹ́yìn ìpapòdà Ọba Moshood Lẹ́kan Balógun Àlé, okùn adétù èyí tó jáṣẹ̀ ní ọjọ́ 14 oṣù kẹta 2024, ẹni ọdún kan lé ní 80 ní í ṣe. Ọjọ́ 12 oṣù kẹrin 2024, ó náà ni Ọba Owolabi Olakuleyin gbọ̀pá àṣẹ nímọ̀. Àpètán orúkọ bàbá yìí ó náà ni Akínlóye Ọlálérè Olakuleyin Owolabi. Orúkọ bàbá rẹ̀ a sì máa jẹ́ Ìṣọ̀lá Ọ̀kín Owolabi, nígbà tí orúkọ màmá rẹ̀ a máa jẹ́ Adùnọlá Àwẹ̀ní Ọpẹ́ Ajíláràn Ọmọyọ̀wádé Owolabi. Àbí bàbá Olakuleyin Owolabi tí abúlé kan tá à ń pè ní Òkúgbàjà ní Ìtàbálẹ̀ èyí tó wà ní àríwá ìwọ̀ oòrùn. Bàbá lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, wọ́n lọ sí St James Primary School èyí tó wà ní Òkè Àkànrán. Lẹ́yìn èyí wọ́n náà ni wọ́n lọ sí Islamic School, ilé ẹ̀kọ́ St Peter Primary School èyí tó wà ní Òkè Àrẹ̀mọ Ìbàdàn. Òun náà ni bàbá ti parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe gẹ́gẹ́ bí olùkọ́ ní Wákàjáyé ní Àkóbọ̀ nílùú Ìbàdàn. Lẹ́yìn èyí ni ọmọkùnrin gbìyànjú ní ọdún 1959, wọ́n náà ni wọ́n lọ sí Yaba Tech láti lọ kẹ́kọ̀ọ́. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹn ní Ministry of Works láyé Western Region Government nílùú Ìbàdàn. Wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé nígbà náà. Lẹ́yìn èyí ni wọ́n lọ sí ilé ìwé tá à ń pè ní Yaba College of Technology láti lọ ṣe ND àti HND wọn níbẹ̀ nígbà náà. Lẹ́yìn èyí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun, wọ́n gba oyè lieutenant. Lẹ́yìn èyí ní 1979 ó ní wọ́n fẹ̀yìntì nídìí iṣẹ́ ológun. Lẹ́yìn èyí ó náà ni wọ́n ní àwọn iléeṣẹ́ tó jẹ́ iléeṣẹ́ aládàáni èyí tí wọ́n dá sílẹ̀ fúnra wọn nílùú Ìbàdàn. Wọ́n ní Wako Nigeria Limited. Lẹ́yìn èyí wọ́n tún ní Olakuleyin Press èyí tó di New Solid Print lẹ́nìí. Lẹ́yìn èyí ó náà ni wọ́n tún ní Fako Bakery ìyẹn nílẹ̀ Ìbàdàn. Lẹ́yìn èyí ó náà ni bàbá gbìyànjú láti darapọ̀ mọ́ òṣèlú èyí tí yóò sì fún wọn láàyè láti lọ ṣojú agbègbè wọn ìyẹn ní ọdún 1992 lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP tá a mọ̀ sí Social Democratic Party nígbà náà. Ní ọdún 1983 Olakuleyin Owolabi wà ní ipò mọ́gàjí láti máa tò lọ títí tí wọ́n fi dé ipò ọba lónìí. Lẹ́yìn tí wọ́n jẹ oyè mọ́gàjí ìyẹn ní àdúgbò rẹ̀ tí ó jẹ́ Ìdí-Ìgè Olakuleyin. Lẹ́yìn èyí ni wọ́n di baálẹ̀ Olúgbòde ìlú Ìbàdàn títí di ipò tí ó fi di ipò balógun tìlú Ìbàdàn, èyí tó jẹ́ ìkan lára ipò èyí tó ga jù nínú ipò olóyè àti lọ́balọ́ba ìlú Ìbàdàn. Ní ọjọ́ 12 oṣù keje 2024, òun náà ni wọ́n gba ọ̀pá àṣẹ tí wọ́n sì gbadé ní Mọ̀pó. Tí a bá ní kàkà ení èjì ẹ̀ta, bóyá lẹ mọ̀ pé ọdún 41 òun náà ni Ọba Owolabi Olakuleyin lò kó tó dé ipò Olúbàdàn tí ó sì ń tò ipò náà wẹ́rẹ́ títí di ọjọ́ òkú rẹ̀. Bí wọ́n ṣe máa ń sún pẹ̀lú ọba ìlú Ìbàdàn díẹ̀díẹ̀ lèyí. Ọba Owolabi Olakuleyin ti bọ́ sí ipò balógun láti ipò tá a mọ̀ sí mọ́gàjí, ají abadà, ààrẹ oníbọn, bòńkà, ààrẹ ẹgbẹ́ ọmọ ọ̀tà, jágùnà, ààrẹ àgò, ayíngun, aṣáájú, ìkọ́làbà, ààrẹ alásà, àgbákin, ẹ̀kẹfà, máyẹ̀, abẹsẹ̀, ẹ̀karùn-ún balógun, ẹ̀kẹrin balógun, asípa balógun, òsì balógun, ọ̀tún balógun títí dé ipò Olúbàdàn. Òun náà ni Ọba Owolabi bọ́ sípò balógun lásìkò ọba Sánkẹ́. Ọba Owolabi di balógun ìlú Ìbàdàn. Ó di gbére ọmọ àgbọ́ sásámọ́sá ọmọ àgbọ́ yàyàmọ́dà. Ìbàdàn nílé oníyọ̀lé ọmọ àjẹ̀gbín ọmọ àjẹ̀gbíjẹ̀ kára wọn àfikàrà wọn fọ́ orí mọ́. Ọba Owolabi Olakuleyin kábíyèsí gbìyànjú. Ikú ló yọwọ́ ẹ̀ láwo kò lóhùn lè jẹun. Àyọ́kẹ́lẹ́ ṣe díẹ̀ ní gbọ̀ngàn. Gàmbàrí ṣe díẹ̀ ní gòrò kéyàn tó pọ̀n. Ọba Olakuleyin Owolabi gbìyànjú kó tó já wà sílẹ̀. Ọmọ 90 ọdún ni Ọba Owolabi Olakuleyin ṣe. Ìyẹn 90 years kó tó di pé bàbá lọ sípò àwọn baba ńlá bàbá wọn. Ayẹyẹ ọdún kan tó gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Olúbàdàn tìlú Ìbàdàn tí wọ́n sì gbé adé lé lórí. Òun náà ni àwọn afọbajẹ àti àwọn ìgbìmọ̀ ń gbèrò lọ́wọ́ láti jẹ́ kí Ọba Owolabi Olakuleyin kó ṣe ayẹyẹ ọdún kan ọ̀hún kó tó di pé ọlọ́jọ́ dé. Ọjọ́ 12 oṣù keje ọdún 2024 tó kọjá yìí, òun náà ni ọba gba adé tí ó sì gba ọ̀pá àṣẹ lọ́wọ́
gómìnà Ṣèyí Mákindé tí wọ́n sì fi jẹ Olúbàdàn nígbà náà. Bẹ́ẹ̀ sì ni kò pé ọdún kan tí bàbá yìí fi ju awà sílẹ̀ ìyẹn lórí àlééfà. Àárọ̀ kùtù ọjọ́ Monday ọjọ́ Ajé ní fẹ̀rẹ̀ kùtù òun náà ni Ọba Owolabi Olakuleyin ló já wà sílẹ̀ nígbà tí gbogbo àwọn tí wọ́n jọ ń gbélé ò mọ̀ wípé bàbá ti lọ sí ipò àwọn baba ńlá bàbá wọn. Àwọn aráalé ò tètè mọ̀ pé ọba ti wàjà. Ní ọjọ́ Sátidé tó kọjá yìí ìyẹn ọjọ́ 5 oṣù keje 2025 òun náà ni ọba pé ẹni 90 ọdún lókè èèpẹ̀ nígbà tí ayẹyẹ náà sì wáyé ní ráńpẹ́ pẹ̀lú ìgbàgbọ́ pé wọ́n ṣe ayẹyẹ ọ̀hún pọ̀ pẹ̀lú ayẹyẹ ìfinijoyè ọdún kan tí Ọba Owolabi Olakuleyin gorí àlééfà gẹ́gẹ́ bí ọba Olúbàdàn tìlú Ìbàdàn. Nígbà tó jẹ́ ọjọ́ 12 oṣù keje 2024 òun náà ni Owolabi Olakuleyin gbadé sì gba ọ̀pá gẹ́gẹ́ bí ọba ìlú Ìbàdàn. Àmọ́ bí àwọn èèyàn sì ń ro ọ̀rọ̀ yìí kò padà rí bẹ́ẹ̀ nígbà tí kábíyèsí ti kú kí ó tó di ọjọ́ tí ó máa pé ọdún kan láti ṣe ayẹyẹ tí ọba gun orí àlééfà. Ọ̀rọ̀ oyè Ìbàdàn mọ̀kànmọ̀kàn nìkan ẹni tó yí òun bá sì kàn òun náà ni ó jẹ́. Ó pẹ́ díẹ̀ kí gómìnà Ṣèyí Mákindé kó tó gbà kí Ọba Owolabi Olakuleyin kó tó di ọba nílẹ̀ Ìbàdàn nítorí pé ní ti títò ní ti ọ̀nà tó yẹ kó jẹ́ Ọba Owolabi Olakuleyin òun náà ni ó yẹ kó di ọba nígbà náà ṣùgbọ́n nítorí àgbà àti àìlera rẹ̀ nígbà náà kò jẹ́ kí gómìnà Ṣèyí Mákindé kó ètè bọ̀wọ́ lu ìwé ọ̀hún láti jẹ́ ọba nílẹ̀ Ìbàdàn. Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà ó rọṣẹ̀ gan lórí ọ̀rọ̀ yìí láti bu ọwọ́ lu Ọba Owolabi Olakuleyin gẹ́gẹ́ bí ọba nígbà náà ṣùgbọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ṣèyí Mákindé yan àwọn dókítà láti sọ nípa ìlera bàbá yìí òun náà ni àwọn dókítà yìí sọ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí pé àgbà ti wà lára bàbá náà ṣùgbọ́n àwọn afọbajẹ àti ọmọ ìlú Ìbàdàn ó ní bá a ṣe tó ti wà nílẹ̀ Ìbàdàn nù o kì í ṣègbà yìí ni gómìnà kan wá dé táwa sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní wọ́n sì bọwọ́ lu Ọba Owolabi Olakuleyin gẹ́gẹ́ bí ọba ìlú Ìbàdàn nígbà náà. Ó tún ní àwọn kan sọ pé ọba yìí ò lágbára bẹ́ẹ̀ ni ogbó ti dé sára bàbá yìí ṣùgbọ́n mọ̀kànmọ̀kàn òun náà lóye Ìbàdàn òun náà ló fà tó jẹ́ pé ẹni tó tọ́ sí kò bá àti gbójú bẹ́ẹ̀ lọ tó bá sì wà láàyè òun náà ló máa jẹ́. Lẹ́yìn oṣù méjì tí àwọn afọbajẹ ti mú orúkọ Owolabi Olakuleyin lọ mú gómìnà òun náà ni Ṣèyí Mákindé tó buwọ́ lù ní ọjọ́ 19 oṣù kẹfà òun náà ni ìjọba tó gbà láti jẹ́ kí bàbá Owolabi Olakuleyin kó tó di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ohun tó sì fani pé àwọn èèyàn ń sọ pé ara bàbá Olakuleyin ò tí ì yá dáadáa débi pé gómìnà ìlú Ìbàdàn wọ́n yan àwọn dókítà tí wọ́n máa wo ìlera bàbá náà wò wọ́n sì mú àbájáde lọ sọ fún Ṣèyí Mákindé pé òótọ́ ni pé ara bàbá kò pé ṣùgbọ́n ìdálù òun náà nìṣèlú. Gómìnà Ṣèyí Mákindé kọ́ ló máa sọ pé bàbá òótọ́ láti jọba bí kò ṣe àwọn afọbajẹ ìlú Ìbàdàn. Wọ́n ní ìwọ̀nba ọdún tí ìbá lò lórí oyè ó tàwọn lọ́rùn kò bá sì jẹ́ oṣù méjì òun náà ló lò gẹ́gẹ́ bí ipò rẹ̀ àtẹni tó tọ́ sí tó sì wà láàyè òun náà ni kó dipò ọ̀hún mú. Òun nìkan kọ́ sì ni ó ti máa jẹ́ ọba tí kò pẹ́ lórí àlééfà yẹn nílẹ̀ Ìbàdàn. Ọba Sàláwù Adétúnjì Ajé Ògúngúnùsọ oṣù kẹta 2016 òun náà ló gorí àlééfà tó wà ní orí àpèrè ṣùgbọ́n nígbà tó di oṣù kìíní 2022 òun náà ló já wà sílẹ̀. Ọba Lékan Balógun òun gorí àpèrè yẹn ní ọjọ́ 11 oṣù kẹta 2022 nígbà tó sì di ọjọ́ 14 oṣù kẹta 2024 òun ló já wàálẹ̀. Ọba Owolabi Olakuleyin òun náà di ipò ọ̀hún mú ní ọjọ́ 12 oṣù keje 2024 tí bàbá yìí sì já wàálẹ̀ yẹn ní ọjọ́ keje oṣù keje 2025 láìpé ọdún kan òun náà ni bàbá yìí lò lórí àlééfà. Oyè Ìbàdàn títò ní ẹni tó bá sì kàn òun náà ní jẹ́. Eléyìí kì í sì ṣe tuntun nínú oyè jíjẹ àti ọba jíjẹ nílẹ̀ Ìbàdàn. Yìí wá ṣe pé ẹnìkan ló ń pa ẹnìkan nílẹ̀ Ìbàdàn ògbó ní í dé ògbó náà ní padà jókùn ẹ̀mí àwọn ọba náà. Ṣùgbọ́n ṣá o láìpẹ́ yìí ó ní ọba tuntun míì yóò sì tún jẹ. Láìpẹ́ yìí ọba míì yóò tún jẹ nílùú Ìbàdàn. Lára tó mú ọba ìlú Ìbàdàn yàtọ̀ gédé sí àwọn ọba tó kù òun náà ni pé ọba tó máa jẹ́ ti mọ́ra ẹ̀ nítorí pé ọba tìlú Ìbàdàn kì í ṣe ọba tí wọ́n yàn pẹ̀lú ifá kì í ṣe ọba tí wọ́n yan ọmọ oyè sílẹ̀ kì í sì sọba tí wọ́n ń gbéra wọn lọ sílé ẹjọ́ kó tó di pé wọ́n yanjú ẹjọ́ náà. Ọba ìlú Ìbàdàn títò ní o torí wọ́n ń bẹ̀rẹ̀ láti ipò mọ́gàjí títí dé ipò balógun tó fi máa di Olúbàdàn. Ní báyìí lára nǹkan wọ̀nyí òun náà ló mú ipò àwọn lọ́balọ́ba yàtọ̀ nílẹ̀ Ìbàdàn. Ní báyìí ọ̀tún Olúbàdàn òun náà ni yóò sì jọba báyìí nínú èyí tí gbogbo èèyàn mọ̀ pé
kò sí àní-àní àfi kí wọ́n jáwélé gómìnà tẹ́lẹ̀ rí tá a mọ̀ sí Ládọjà lórí. Òun náà ni àwọn èèyàn sì ń fojú sùn torí kò sí àní-àní Ládọjà òun náà ni ó sì di Olúbàdàn tuntun tìlú Ìbàdàn. Gbogbo ohun tó lè fà á láti má di gómìnà ìlú Ìbàdàn òun náà ni Ṣèyí Mákindé ti mú kú òǹgbà náà torí ohun tí wọ́n fi lélẹ̀ náà ni pé ẹni tó máa jẹ ọba ìlú Ìbàdàn ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ ọba kékeré nínú èyí tí Ládọjà sọ pé òun gbàǹgbà náà. Ọba kékeré yìí òun náà ni gómìnà àná nínú èyí tí Ajúmọ̀bí gbé kalẹ̀ nígbà náà tí Ládọjà sì gbé wọn lọ sílé ẹjọ́ ṣùgbọ́n àbálò àbábọ̀ Ṣèyí Mákindé parí ọ̀rọ̀ náà fún wọn. Nípa bẹ́ẹ̀ kò sí àní-àní Ládọjà òun náà ni ó padà jẹ Olúbàdàn tìlú Ìbàdàn. Ọba kékeré ọ̀hún òun náà ni Ládọjà jẹ lẹ́yìn oṣù kan tí Ọba Owolabi Olakuleyin ti gorí àlééfà. Bẹ́ẹ̀ ni wọ́n gbé adé lé lórí wọ́n sì fún ní ọ̀pá àṣẹ ìyẹn ní ọjọ́ 12 oṣù kẹjọ 2024 òun náà ni Ládọjà gba adé tó sì gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba kékeré nígbà náà. Ààfin Olúbàdàn òun ni wọ́n sì ti ṣe ìyẹn níwájú Ọba Owolabi Olakuleyin. Kò sí àní-àní Ládọjà òun náà ni ó di ọba tìlú Ìbàdàn tó máa jẹ́ Olúbàdàn tìlú Ìbàdàn. Ọba Owolabi Olakuleyin òun náà ni ọba àkọ́kọ́ tó kọ́kọ́ lo ààfin tuntun èyí ni tí Mákindé ṣe fún wọn nílẹ̀ Ìbàdàn. Òun náà sì ni ọba tí ó yanjú aáwọ̀ èyí tó wà láàrin àwọn ọmọ oyè tí wọ́n ń gbéra wọn lọ sílé ẹjọ́ nígbà náà tó ní fi ṣe pé ní àsìkò Ọba Owolabi Olakuleyin àárín gbogbo ọmọ oyè pátápátá nílẹ̀ Ìbàdàn lógún ìlú tùbà ìlú tùṣẹ. Àdúrà wa ni pé kí Ọlọ́run kó tẹ Ọba Olakuleyin Owolabi sáfẹ́fẹ́ rẹ̀ o. Tó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wo ìkànnì ìyẹn Yorùbá Parapọ̀ TV bá wa tẹ subscribe button síbẹ̀ share gẹ̀ẹ́sì láìkí ẹ̀ tẹ̀yìn bá ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀. A tún kí yín káàbọ̀ o ẹ tẹ subscribe button ká lè máa gbádùn ara wa jù báyìí lọ. Ẹ má gbàgbé aago tó wà lẹ́gbẹ̀ẹ́ bá wa ti aago ọ̀hún nígbàkúùgbà lóòrèkóòrè kẹ́ ẹ lè máa gbọ́ wa o bó bá ṣe ń lọ nípa ọ̀rọ̀ Ìbàdàn nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ Yorùbá lápapọ̀. Àwa ò ní jákè tí yín ó di sí o kìnìtẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV. Ẹ máa gbọ́ ẹ máa wò ó a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ nìyí búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákè tí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. àtirètí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. àtirètí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. ọmọ aláṣẹ. àtirètí rẹ̀.